ní Alhaji Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún ẹ̀yin èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe #1, Bísí Ológe #1 ni ẹ máa wò wọ́n. Àtọkùnrin àtọ
obìnrin tó bá 10,000 naira lápapọ̀ ẹ máa ń ka ẹjọ́ ẹ máa ń ka ẹjọ́ tó o bá ti gbé àwọn ọmọ ìwé ọmọ mi dà látọwọ́ ẹ̀yìn ìwé èmi ò gba 10,000 naira láti ìgbà ṣáàmà ẹ bá ń ka ó ti lé báyìí lábẹ́ wípé akọ̀yẹ́ báńkì wọ́n àbáwá ìwádìí ọlọ́run ṣàlékún àlùbáríkà ìjọba wà lóko tí agbèrò sàmì sí ni. ẹ̀ ní rántí fẹ́ béèrè ẹran mọ́ ẹ bá sì délé olóúnjẹ míì nígbà tẹ́fẹ̀ẹ́ ìmìkìlì mẹ́ta ni ó ti mọ fún yín lọ́rùn lẹ́mọ̀ pé ṣé òṣì tàbí jẹun yìí ni. ìjókòó tí wọ́n tọ́ bẹ̀ fún yẹ̀tẹ́yẹ ewé ẹran má ní ìjókòó tá a wà yìí. wọ́n pọ̀ fún àtàpá adìẹ táwọn èèyàn ti jẹ́ ní àyè ó tó téyàn jọ tí ó máa lọ́dún tó máa dúpẹ́ pé mo jẹ tọdún lọ́rọ̀ jẹjẹ tẹ̀mí. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọpẹ́ náà ni gbogbo ẹ̀ ń dálé lérí. Alhamdulillah. èyí tá a fi wọlé tó lọ́wọ́ mi ni wọ́n sọ àgbẹ̀ ẹ̀ka tó pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammadin. wa ala alihi. Wa ala alihi. wa ashabihi. Wa ashabihi. wa sallim. Wa sallim. As-salatu mẹ́ta láti fún ànábì. Sallallahu alayhi wa sallam. bí o bá sọlá ànábì ni àní mọ́lá kùránì. Allah. ànábì lọ́lọ́run fún ní kùránì. ànábì lọ́lọ́run rán sí wa. Allah. ọlọ́run wá sí lójíṣẹ́ fún wa tó fi ìdùnnú rán tó fi ráàmà rán tó fi ìkẹ́ rán tó fi àlùjánnà rán àfikà wákẹ́ fún ẹjá tó pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. wa ala alihi wa sahbihi wa sallim. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Àmín. 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 Akí Ọlọ́run. Allahu Wọ́n mọ̀ pé ìwáyé òun lóde kádàrá Ọlọ́run ni. Ìpadà sílé òun kádàrá Ọlọ́run ni. Tó wá fàlùbáríkà wàlímọ́tò Kùránì tọrọ oríire kórìíre rẹ̀. Ẹja sọ pé Allahu Akbar. la yuhaddu li asri. Ọlọ́run ṣé o. Al-Yusil asa wa nabuta wa al-ghamla wal qitira. Àti àwọn bàbá wa àgbà tí wọ́n wà ní ìkàlẹ̀. Allah. Látọ̀dọ̀ àwọn bàbá alánà kókó tò ní. Allah. Òní ló sojú àwọn kan ọ̀kan àná sojú wọn. Allah. Àmọ́ àwọn kan ni wọ́n lànà tí wọ́n ti ń ṣe bọ̀ lánà kó tó kò ní. A gbọ́dọ̀ kí àwọn tàná sáájú kò ní. Allah. Tó lánà ní jẹ́ pilẹ̀. Allah. Akọ̀rọ̀ bàbá wa Fadilatu Sheikh Alhaji Al-Mudir Sheikh Usman Ibn Malik ọlọ́run òṣèbí Al-Ilori. Allah hayatahu. Ọlọ́run mọ́sá jẹ́ kárí yẹn pẹ́. Àmín. Albarka Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run mọ́sá jẹ́ kárí yẹn pẹ́. Àmín. Albarka Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn ẹni wọ́n kàní wọn ní àlàáfíà fún bàbá. Ẹ̀mí gígùn fún bàbá rí. Ànàsí lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà kára ó dẹ̀ ní gbẹdẹmukẹ́. Àlàáfíà fún bàbá. Àwọn ọlọ́run ṣe bí nu. Gbogbo fún bàbá. Ànàsí lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà. La hawla wala quwwata illa billahi. Àmì tí wọ́n àmì kí bàbá wa gbà. Bàbá Alhaji wa bàbá Abdul Aziz. Ọlọ́run wọlé Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Tí wọ́n jẹ́ bàbá ìjókòó òde òní. Ọba tí ò payé lẹ́kún. Alhamdulillah. Lọ́jọ́ òní àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo ntí Ọlọ́run bá sọ àpadà sí aburú dà tó bá sọ wàhálà dà
tó bá sọ fìtínà dà tó lọ́lọ́ ní sọ́dà padà sí àbúrò lágbára tó bí sọ́dà kí gángan ọlọ́run ní sọ́dà pé a máa lọ́dọ̀ lágbájá gbogbo tó lọ́ bá wá sọ́dà aláàjì wa orúkọ wọn gángan aláàjì wa Muhammadu Taofik Abu Abdulaziz ọlọ́run ní jó wọnú lé yín o àgbákò ní wọnú lé yín o àgbákò ní wọnú lé yín o ẹ ní sọkún àárọ̀ ẹ ní sọkún ọ̀sán ẹ ní sọkún alẹ́ la hawla wala quwwata illa billah lábẹ́ bẹ́ẹ̀ akẹ́hàn sọ̀rọ̀ wa aláàjì wa fadilatu Sheikh al-Imam Sulaiman Abubakar ọlọ́mọsá àjẹkárí yẹ pé alibarika nínú wa Muhammad ọlọ́mọ wọlé àjọpọ̀ yìí tá a ṣe ní ìtòlọ́ yìí ọlọ́mọ tí ó bàjẹ́ o Khalifa Akimudiru akí àwọn ọmọ agbẹ̀yẹ tẹ́yìn sí àwọn ọmọ alibarika bí ọlọ́run bá ní kéèyàn wáyé tó bá wáyé rí otu kéèyàn rẹ́yìn rí fi kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wáyé rí àbẹ́ ẹ̀lẹ́yìn rí ni ò jẹ́ wọn lábọ̀ ọ̀pọ̀ tí mo rí bí dá lórí ikú bàbá wọn ọlọ́rẹ́ ó ní pé ọlọ́run nípa àbọ̀ ó ní ẹ̀yìn rí wọ́n lẹ́yìn àlùbáríkà ọlọ́run wọn lálẹ́ fún Muhammad abakani wasafta kharita bi abaye lahum sarafu wasafta kharita bi abaye lahum sarafu kulina sadakita walakin bi sama waladun kulina sadakita walakin bi sama waladun kulina sadakita walakin bi sama waladun ọba tí ó sá bàbá wa yẹn ní bí sama waladun kò sí wọn ní sí ọmọ ẹyin adìẹ òkúta kẹwàá kẹyìn rẹ dasátà ọlọ́run wọlé anabi wa Muhammad àbá wa Ahmad bàbá wa Mudiru àbá wa Muhammadu Yusuf ọlọ́run wọlé anabi wa Muhammad ọlọ́run ní kan náà dáhùn sínú ilé yín ọlọ́run ní kan náà dáhùn sínú ilé yín ọlọ́run ní ọmọ kékeré wa gbé sípò àgbà ọba tó ní sọ ẹ lọ́dọ̀ ọlọ́run sàmà fi sọ rẹ sọ yín àdé àbísù máa sọ yìí lọ àbísù. Àlíbáwá pẹ̀lú Mudiru àbísù máa sọ yìí lọ. Àlíbáwá pẹ̀lú Mudiru àbísù máa sọ yìí lọ. Àbísù máa sọ yìí lọ. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Khususatan àwọn bàbá wa gbà tí wọ́n wà ní kàlẹ́ríyà yìí wọ́n dákọ̀ wọn látẹ̀kan. Bàbá wa system alákòóso àdínì Agége àtàwọn bàbá wa Fadilatu Sheikh al-Imam al-Mudir al-Khalifa Abdul Kabir Abati. Àfihàn bàbá méjèèjì àfi gbogbo ọkùnrin pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìjókòó ní ọlọ́mọdé àríbànújẹ́ ń bẹ̀. Àmín. Wàlímà ni àwa dògbò fún àwa ní ká dúpẹ́. Dákùtò àwa yìí wọ́n kó mi ìdúró àlẹ́ Muhammad wọ́n kó mi ayé rẹ̀ ò ní bàjẹ́. Ìyá wa Amira àwọn dà ìyá wa Amira.